àwọn nǹkan tí àwọn bàbá wa fún wa tí èèyàn fi máa ráyé lónù kò dìgbà tẹ́ ẹ bá pààyàn. Ẹ wo ewé yìí nìsín, ewé yìí nìsín iṣẹ́ tó ṣiṣẹ́ fún pọ̀. Ewé yìí là ń pè ní, àwọn kan ń pè ní ewé àsùnwọ̀n, àwọn kan ń pè ní ewé àjàrẹ̀rẹ̀. Ẹ bá ń fi gbé kámẹ́rà sí káwọn èèyàn ó rí dáadáa. Ewé tí wọ́n ń pè léwé àsùnwọ̀n rèé. Òun náà wọ́n tún pè léwé àjàrẹ̀rẹ̀. Wọ́n tún léwé àjàrẹ̀rẹ̀. Ṣé ti rí ewé kan yìí nìsín àrùn tó ṣiṣẹ́ fún pọ̀. Tí ẹ bá ní ẹ̀yìn ń dùn yàn, ẹ̀yìn ń ròyàn, ó ní bá a ṣe lo ewé yìí. Tí ẹ bá léèyàn látọ̀sí, ó ní bá a ṣe lò ó. Tí wọ́n bá ní ifó mú yàn lára, ó ní bá a ṣe lò ó. Léwé kan yìí náà bàbá. Léwé kan yìí náà. Ẹ rí i pé mo gbé sẹ́kùlé mi tó pọ̀ ni nítorí pé mo mọ̀ ìwúlò rẹ̀ torí pé ìwúlò rẹ̀ pọ̀. Atọ́kùn ẹ jẹ́ ń dáwọn èèyàn lóhun tó gbé á máa dáwọn èèyàn lóhun bá a ṣe lọ lórí ètò fún tòmí ni. Hello. Ẹ ra ọ̀ ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Yes sir, ṣé wà live program pẹ̀lú mi? Ṣé wà ní live program pẹ̀lú mi? Atọ́kùn gbogbo ẹ̀yin tẹ́ ń wò ẹ̀ ní dààmú. Ẹ máa bá wa share ètò yìí nílé, ẹ máa like rẹ̀. Ẹ má gbàgbé wípé ẹni tó bá share ètò yìí jù, ẹnì kíní ẹnì kejì àti ẹnì kẹta ẹ̀bùn ń bẹ fún wọn o. Ẹ̀bùn 2,000 naira wọn là á fún ẹnì kọ̀ọ̀kan. Wọ́n pé ìwọ náà ń gbìyànjú lọ́rọ̀ ìran Yorùbá torí bọ́ ọba ṣe share rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá ó ṣe jàǹfààní tó. Àǹfààní jíjẹ yìí òun là wá wà, òun là ń lépa. Òun ló kàn wá pé kí gbogbo ọmọ Yorùbá ó gbọ́ àfẹ́kọ́mọ Yorùbá ọmọ bọ́ṣìkú kẹ́ ẹ lè kúrò nínú ìgbèkùn tẹ́ ẹ wà kọ́mọ Yorùbá ó lè bọ́ sí kedere kẹ́ ẹ lè bọ́ sí gbangba. Òun la gbé ètò yìí kalẹ̀ fún, kì í ṣe nítorí nǹkan kan. Òun la fi fẹ́ kí wọ́n share rẹ̀. Ó yẹ ẹ share rẹ̀ dáadáa. Atọ́kùn. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ṣé wà ní live program pẹ̀lú mi mà? Bẹ́ẹ̀ni sà. Kí lorúkọ yín mà? Fatima lorúkọ mi sà. Fatima láti ìlú wo mà? Látẹ̀kọ̀. Ok. Látẹ̀kọ̀ sà. Ẹ gbé wa náà jẹ́ kí n dá yín lóhùn mà. Mọ́mì wa, ṣé ẹ mọ̀ pé ìràwọ̀ omi ni ìràwọ̀ yín mà? Bẹ́ẹ̀ni sà. Kí ló dé tẹ́ ẹ mọ̀ ṣe sàárà àwọn ìràwọ̀ yín dáadáa mà? Ẹ pè mí lẹ́yìn ètò mà. Ó dà sà, ẹ ṣé gan sà. Hello. Ṣé wà ní live program pẹ̀lú mi? Ṣé wà ní live program pẹ̀lú mi? Atọ́kùn bá a ṣe lo ewé yìí nìyí. Ọ̀nà àkọ́kọ́ tí ẹ̀yin bá ń ròyìn bóyá jẹ̀díjẹ̀dí ni ó jẹ̀ tí wá lóògùn sí tí ò lọ. A wá gún ewé yìí ní tútù báyìí pẹ̀lú ewé efinrin tá a máa ń jẹ lọ́bẹ̀ òun scent leaf àìbò lẹ́yìn lẹ́yìnbó ń pè yìí. A wá gún papọ̀ àṣà tó bá ti gbẹ a máa fi mọ̀kọ́ gbóná. Atọ́kùn kí ni mo wí tó bá ti gbẹ a máa fi ṣe kí ni? A máa fi mọ̀kọ́ gbóná. Hello. Ẹ ra sa o. Ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ṣé wà ní live program pẹ̀lú mi? Atọ́kùn. Mo ń dá yín lóhùn bàbá. Ìyẹn máa fi mọ̀kọ́ gbóná. Gbogbo pé ẹ̀yin ń dùn mí, ẹ̀yin ń ro mí yóò sì kúrò pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bó ṣe wá wà ó tún wá ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí. Ní ewé kẹ̀yìn náà bàbá. Bẹ́ẹ̀ ni. Ewé àjùwọ̀n. Àsùnwọ̀n àjùwọ̀n. Àsùnwọ̀n ni. Àsùnwọ̀n òyìnbó. Atọ́kùn bó ṣe rí ni tá bá fẹ́ fi ewé ìtọ́jú àtọ̀ sí ó ní bá ṣe lò tá fi tọ́jú àtọ̀ sí. Ó ní bá ṣe lò tá fi tọ́jú àtọ̀ sí. Bó o ní lílò rẹ̀.